asegongo ni Atanda o Atanda mò ń tú mi o ọmọ lọ́jọ́ bí tòní máa wọlé máa rọra okú ọdún òye kò á ṣe yẹn òòrì ọlọ́dún ní mọ́dún rẹ̀ lọ́dún tọdún bá ti dé bí oyin tó rí ẹ̀ ṣe mọ́ tiẹ̀ nínú afárá ìkùkù mọ́ tiẹ̀ lálárèrè gẹ́gẹ́ bí òjò làṣẹ mọ́ tiẹ̀ nínú àpà ọdún owó ọdún ńlá ọdún rẹ̀ gbogbo ni wò máa ṣe Atanda mi ò ní tètè kú o torí mo ti gojú ọ̀la lójú rẹ̀ dáadáa èmi Àyìnlá mú mọ́ yìí rẹ bẹ́ẹ̀ ni gbogbo o surprise ò gbàgbé rẹ bí o asegongo fans club ní máa kí ẹni méjì mẹ́jọ dáadáa olùmọ̀dé mi ọmọ àdúgbò bẹ́ẹ̀ sákú mi ò gbàgbé rẹ oní máa kí rẹ dáadáa orí gbogbo àwọn èèyàn rẹ ni wọ́n kí ẹ pé ó pọ̀ ọdún òkú àṣeyẹ wọ́n tún wá ní ìbáyìí ìrédélé bàbá tó bí ẹ lọ́mọ Atanda mi ò lórí ire ìlúkùn ní bàbá rẹ ìlúkùn ká ṣe èdè sẹyọ lùkẹ́sígo mo wọ́ tọ̀tọ̀ gbà adóyin mọ́mọ́ kó tó ta ni ọba ń dádé ìlúkùn dádé lèésì máa fàdé ìlúkùn lẹ̀ tó fẹ́ lọ wo tọba ìmíràn níbi tádé ìlúkùn tí kò dẹ́dẹ́dẹ́ tó ti kàn dòdòdò ìlú mòóso adé ìlúkùn torí ẹgbà ìjọba bòmí lọ bí Atanda mi kórí jẹ́ òpẹ́ láyé o kí wọ́n má ṣe fọdún èyí ṣàṣe mọ́ dáadáa èmi Àyìnlá ń kí rẹ̀ o surprise ò gbàgbé rẹ̀ asegongo fans club ní máa kí ẹni méje mẹ́jọ bẹ́ẹ̀ ni o olùmọ̀dé mi ọmọ àdúgbò bẹ́ẹ̀ sákùn mi ò gbàgbé rẹ̀ dáadáa àwọn èèyàn rẹ̀ lọ́ní máa kí rẹ̀ dáadáa ò lórí ire òkú ọdún òrè bù á ṣe yẹ etí ẹ̀ bá wa ń já bó bá wa mẹ́ni tó kí ẹni méje mẹ́jọ tí ó máa yé wọn pé Àyìnlá kéwì olóye gangan lè ní jẹ́ ọmọ máa mọ̀ lọ́pẹ́ o ìgbà ire.